ọmọ Eleja. Sáà kan sà. Bó ni? Dáadáa ni sà. So ta sáájú wá. Adúpẹ́ sà. So gba transfer. Ìgbà transfer sà. O gba transfer. Bẹ́ẹ̀ sà. Mo ní cash kan ní cash díẹ̀ ni. Èló wá ló wá ń ta ẹja yìí báyìí? Eléyìí 1,000. Eléyìí 500. Eléyìí méjèèjì bí 2,000. Àwọn eléyìí mẹ́tẹ̀ẹ̀ta fọ́fọ́. Bẹ́ẹ̀. Ọya máa bọ̀ nílé. Kí n wá rà kó dẹ̀ kí n dẹ̀ kówó fẹ́ máa bọ̀. Mi gbọ́ nǹkan tó sọ. Àti kó wọlé kó wá gbowó kí n rẹja lọ́wọ́ ẹ. Rárá bí báwo. So tẹja, ìwọ ń tẹja ni. Wọlé kó wá tẹja kọ́ dẹ̀ kí n dẹ̀ gbowó. Wọlé jàre. Àwọn ológun kú mọ́ gbègbà lé lórí. Àdìtúgbè wá kàn fámo sólẹ̀. Ìwà mọ́ dúdú ajá nulẹ̀.